wálé yàn pé ẹkún nígbà yà dábọ̀ èrè tí wọ́n. èèyàn lóhùn ní ayé mi mo jẹ́ èèyàn kọ́kọ́ lé gbé láyọ̀ sí lórí èèyàn kọ́lẹ̀ sí ló gbé wúrà yé lórí bárakà tó lórí ìdára sí ìdára lọ. ọlọ́sọ̀ aláwọ̀ láì àkó ìbáṣọ bálabàlà. Nà bébí. Ìwé àwọn abáyé ìdíbọn náà sẹ́ẹ̀tì níwà. Mo ṣe àǹfẹ́ẹ̀tì ìmúlẹ̀ bá bẹ́ẹ̀. Sẹ́ẹ̀tì ní mi jíbá. Ìkí mọ́bìnrin bá ń sọ. Sẹ́ẹ̀tì ní mi rè. Mo ṣe àǹfẹ́ẹ̀tì rè. Lápá ẹ̀ka rárá rárá. Lágbèrè ẹni parọ́. Àní sọ́ọ̀tì sí ni mí. Méjì ní ní èjìbọ́lá bàbá. Ìdí ìmọ̀bìnrin bá a ṣe rẹ̀ yájú wa. Grandpa bá pè mí yẹn táìtù ní bàbá. Wọ́n fún mi ní táìtù lápá ẹ̀ka kan. Ìbí ní sẹ́ńtà. Ìbí ní sẹ́ńtà. Ìyẹn ní ìkọ̀dọ̀. Ìkọ̀dọ̀ ọ̀gá òbí bọ́. Ìlú Kẹsàn án lárúbá àṣírọ́. Ìkọ̀dọ̀ náà bébí làbàkà ẹ̀dùnrẹ́rẹ́. Ẹgbẹ́ wọn lọ bẹ̀rẹ̀ lọ àìjọ. Ìdí ìrìn ṣe. Ìyẹn ní kọ̀dọ̀ òbí bọ́. Ọjọ́ kẹrin oṣù kẹjọ 2023 alẹ́ ọjọ́ ìdímọ̀ 12 of August 2023 ìkòdú lára ìlú ọ̀dọ̀ àwọn tí wá. Àwọn tí wá ń sọ̀rọ̀ ẹ̀wọ̀n yapa síbí. Àwọn bí ìjọba mẹ́fà mú ní ìwọ̀n yapa síbí sẹ̀. Àwọn ti ta ọ̀sẹ̀ òun yapa. Àwọn ti jọba mú ní ìrìn bàjẹ́. Ìjọba àbúrò rẹ̀ àwọn bàbá àbúrò rẹ̀ lápá ẹ̀ka yàtọ̀. Dáwọ́ lè dáwọ́ lè dáwọ́ lè dáwọ́ lè májò lọ́lẹ̀ dáwọ́ lè. Àní dáwọ́ lè dáwọ́ lè májò lọ́lẹ̀ dáwọ́ lè. Kòmọ́ra rẹ̀ kòmọ́ra májò dànù kòmọ́ra. Kòmọ́ra rẹ̀ kòmọ́ra májò dànù kòmọ́ra. Èrè náà ọdún yìí tèmi. Ayọ̀ ọdún yìí tèmi. Wálé yàrá pé ẹkún nígbà yà dábọ̀ èrè tí wọ́n. Èèyàn lóhùn ní ayé mi mo jẹ́ èèyàn kọ́kọ́ lé gbé láyọ̀ sí lórí. Èèyàn kọ́lẹ̀ sí ló gbé wúrà yé lórí. Bárakà tó lórí ìdára sí ìdára lọ. Ọlọ́sọ̀ aláwọ̀ láì. Àkó ìbáṣọ bálabàlà. Nà bébí. Ìwé àwọn abáyé ìdíbọn náà sẹ́ẹ̀tì níwà. Mo ṣe àǹfẹ́ẹ̀tì ìmúlẹ̀ bá bẹ́ẹ̀. Sẹ́ẹ̀tì ní mi jíbá. Ìkí mọ́bìnrin bá ń sọ. Sẹ́ẹ̀tì ní mi rè. Mo ṣe àǹfẹ́ẹ̀tì rè. Lápá ẹ̀ka rárá rárá. Lágbèrè ẹni parọ́. Àní sọ́ọ̀tì sí ni mí. Méjì ní ní èjìbọ́lá bàbá. Ìdí ìmọ̀bìnrin bá a ṣe rẹ̀ yájú wa. Grandpa bá pè mí yẹn táìtù ní bàbá. Wọ́n fún mi ní táìtù lápá ẹ̀ka kan. Ìbí ní sẹ́ńtà. Ìbí ní sẹ́ńtà. Ìyẹn ní ìkọ̀dọ̀. Ìkọ̀dọ̀ ọ̀gá òbí bọ́. Ìlú Kẹsàn án lárúbá àṣírọ́. Ìkọ̀dọ̀ náà bébí.
Lábàáká ẹ̀kún yẹn ẹgbẹ́ wọn abẹ́rẹ́ máa yọ. Èrè náà ọdún yìí tèmi.